ọ̀kan pàtàkì lára àwọn bàbá wa ìyẹn àwọn orí adé nílẹ̀ yorùbá ẹlẹ́gbẹ̀dì ti ìlú ẹgbẹ̀dì ní ìpínlẹ̀ ọ̀ṣun kábíyèsí ọba muideen azeez ó mà ti dèrò ẹ̀wọ̀n báyìí o tó sì jẹ́ pé dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí kábíyèsí kò tí ì rọ́nà àbáyọ o kò tí ì jáde ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n lọ fi odidi orí adé sí. ẹ rántí pé lóṣù díẹ̀ sẹ́yìn ìní ariwo sọ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n gbé ẹlẹ́gbẹ̀dì ti ìlú ẹgbẹ̀dì ọba muideen azeez àti àwọn bíi mẹ́rin míì tí wọ́n gbé wọn tí wọ́n sì fojú wọn ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn olè jíjà. kódà ìtàn wá fẹ̀sùn kan kábíyèsí ó jẹ́ tó yọ ọ̀pọ̀ èèyàn lẹ́nu nítorí pé epo pupa náà ní orí adé jí gbé tí wọ́n sì tún ní kábíyèsí lọ dáná sun ààfin ọba ẹgbẹ́ kan èèyàn ọlọ́ba ti ìlú ìlọ́ba ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba lásìsì gbẹ̀dàmọ́sí. àwọn míì tó tún jọ fẹ̀sùn kan ọba muideen azeez pọ́njọ jí epo pupa èèyàn àwọn ni akíbù abíóyè yísà kọ́lápọ̀ rashidi ayédìran àti sharafadeen abíóyè. obìnrin kan tí wọ́n ń pè ní wáṣílátù akínọlá ni wọ́n jí epo pupa ẹ̀ tí yóò tó bíi kẹ́ẹ̀gì 70 kegs ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2019 ní ìlú ìlọ́ba tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun lẹ́yìn tí wọ́n ní kábíyèsí àtàwọn afurasí tá a dárúkọ yìí tí wọ́n ṣe ìwà abì yìí tí wọ́n já wáṣílátù akínọlá lólè kẹ́ẹ̀gì epo àti àwọn nǹkan míì tí gbogbo owó ẹ̀ yóò tó mílíọ̀nù 10 náírà òní nọ́mbà tó lọ kọlu ààfin ọlọ́ba àti ìlú ìlọ́ba ọba lásìsì gbẹ̀dàmọ́sí tó sì dáná sun ààfin ọba náà. sáà nínú ọ̀sẹ̀ tá a wà ní ẹjọ́ májísrèètì ìlú ẹdẹ tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun iná fojú kábíyèsí ọba muideen azeez tó jẹ́ ẹlẹ́gbẹ̀dì ti ìlú ẹgbẹ̀dì bá o ṣùgbọ́n tó jẹ́ pé béèlì mílíọ̀nù 5 náírà 5 million naira bẹ́ẹ̀ ni onídàájọ́ kudirat akànwó tí wọ́n gbé ẹjọ́ náà lọ bá lọ fún àwọn márààrún tó sì ní tí wọ́n bá ti rí béèlì wọn san kan lọ fún wọn sí ọgbà ẹ̀wọ̀n. ṣùgbọ́n kàyéfì ló jẹ́ pé kábíyèsí kò rí béèlì àtàwọn onídùúró náà tí wọ́n ní ká mú sílẹ̀ kò rí san tó sì jẹ́ pé mọ́tò tàfi ń kó àwọn ẹlẹ́wọ̀n ìní àfi gbé odidi orí adé kúrò láti ilé ẹjọ́ májísrèètì ìlú ẹdẹ lọ sí ọgbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni onídàájọ́ kudirat akànwó ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tá a wà yìí.